gbọ́ mi nínú bó ti wù kó rí, má dákẹ́ ìgbìyànjú, má dẹ́kun ìgbìyànjú ẹ nínú bó ṣe wù kó rí. Kò sí bó ṣe lè le tó, má sinmi ìgbìyànjú yẹn. Lóòótọ́ èèyàn ò kí ń jẹ́ èèyàn nílé ayé yìí o kó má face a lot of things. Yálà ọkùnrin ni ẹ́ tàbí obìnrin, nǹkan tó máa face náà ló ti ń face yìí. Ìwọ ṣáà gbìyànjú, fight, tiraka, gbìyànjú yẹn wàá padà yanjú. I'm telling you. Ọkùnrin lọ́yà, wọ́n gbọ́dọ̀ face, wọ́n gbọ́dọ̀ rí dojúkọ, ìdojúkọ náà ló ti dojúkọ. Wọ́n ò wí èsì ó, wọ́n ò wí ìlú le, àbí wọ́n ò wí kété wọ́n. Ó máa rí bẹ́ẹ̀ náà, ó rí bẹ́ẹ̀ náà fún ìran ìyẹ́ra àbí ìran àbára lọ́gbà kan. Ṣùgbọ́n wọ́n gbìyànjú, wọ́n tiraka, ò lè jẹ́ padà yanjú o. Ìwọ náà gbìyànjú náà wàá padà yanjú lọ́jọ́ kan. Kété ń kọ́ ẹ́ là ẹ́ kọjá, á padà da ìtàn ni. Wo mo lé ó lóní, ṣùgbọ́n o kọ́ wá ti túbọ̀ iṣẹ́, iṣẹ́ kò ṣe lọ́ọ̀lọ́ọ̀nù, kọ́ túbọ̀ iṣẹ́ within 365 days. Lọ́jọ́ kan ṣá, 1 day is 1 day. You will get there. You will reach that place. That top, you will reach that place. I'm telling you the fact. Ṣá máa tiraka, máa gbìyànjú. Bó ṣe rẹra ayé lé rẹra ọ̀run, ọ̀nìkègún bá ti lé kẹ́ àsáré. Ṣó yẹ bẹ́ẹ̀ ni? Gbìyànjú rẹ o. Ìgbìyànjú ẹ ló máa mú ẹ yanjú. Ọ̀rọ̀ mi ò jù yẹn lọ.